ọwọ́ ọlọ́pàá tẹ ìyá onílé tí wọ́n lọ fún ọmọ ayálégbé rẹ̀ ní májèlé mu londo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti mú ìyá onílé kan o, Nafisat Lateef, ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó fún ọmọ ayálégbé rẹ̀ Abdulrasheed tí kò ju ọmọ ọdún 3 lọ ní májèlé mu. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lọ́jọ́ 4 oṣù kejì ọdún 2026 lágbègbè Omefọ́n níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo. Èdè àìyedè kan ni a gbọ́ pé ó ti wáyé ṣáájú láàrin ìyá ọmọ náà tó ń jẹ́ Rọ̀fíàt àti ìyá onílé ẹni 40 ọdún. Kí ló ṣẹlẹ̀ gan-an? Nínú àlàyé alukoro, ó ní lẹ́yìn májèlé ọ̀hún ní Abdulrasheed bẹ̀rẹ̀ sí ní bí o, èyí tí wọ́n fi sáré gbé lọ dìgbàdìgbà lọ sílé ìwòsàn níbi tí wọ́n ti du ẹ̀mí rẹ̀. Òwúrọ̀ ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà níyà ọmọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí bí alukoro Jimoh ṣe ṣàlàyé ní tẹ̀sán ọlọ́pàá tó wà ní Òdìgbò. Ìfisùn náà ló mú ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí tí ìwádìí sì fi hàn pé ọjọ́ 4 oṣù kejì ọdún yìí ní Nafisat fún Abdulrasheed ní nǹkan mu o. Ó fi kún pé àyẹ̀wò fi hàn pé májèlé ló fún ọmọ náà mu. Ìjà tó ti wáyé ṣáájú láàrin ìyá onílé àti ìyá Abdulrasheed ló ní ó fà á tí ìyá onílé fi fún ọmọ kékeré náà ní májèlé mu láti gbẹ̀san. Kíá ni ọlọ́pàá lọ gbé Nafisat lẹ́yìn yìí, ó sì ti jẹ́wọ́ pé lóòótọ́ o lòun fún Abdulrasheed ní májèlé mu bí alukoro ọlọ́pàá Ondo ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ìyá onílé náà yóò fojú balẹ̀ ẹjọ́ o lẹ́yìn ìwádìí kíkún ni ọlọ́pàá sọ. Ìròyìn ẹ̀jọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká o, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wá. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.